إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له نصلي ونسلم على من لا نبي بعده سيدنا ومولانا محمد بن عبد الله صلى الله تعالى عليه وسلم وعليه وصحابه وسلم تسليما السلام عليكم ورحمة الله تعالى وبركاته ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run àláfíà àti orí ajẹjẹ tán kọ́ máa bá ògbé tí tó ń gbọ́ àtọ́jú tó ń wà nílé eléyìí la fi ń kí ká padà sórí ìtìtàlámù náà tó gbé ọfẹ́fẹ́ láàárọ̀ yìí arúgbó fọba tó mú wa lọ́lànà tó dáa padà ní àárọ̀ yìí pẹ̀lú ògo ọlọ́run àwa láàmà wá ẹ̀yìn láti máa bá ọba tó ṣe Ramadan ní rọrùn fún wa wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú àánú ọlọ́run lẹ́yìn tó ní pẹ̀lú ògo ọlọ́run Ramadan kọ ẹyọ kan tàbí méjì ntọ́lọ́run bá kádàrá nínú méjèèjì abẹ́ ọlọ́run ọba tó fún wa ní ti gbogbo tẹ̀yìn gbà kọ́lọ́run ṣe lé ní rọrùn fún wa kó má sì ṣe tọdún yìí láṣẹ mọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa bihakila hawla wala quwwata illa bila iladi lazim. Àwọn àlejò mi ti wà níkàlẹ̀ pẹ̀lú mi láàárọ̀ pẹ̀lú ògo ọlọ́run ní tí a fẹ́ gbéyàwó òun ni bí àwùjọ wa ṣe dà lónìí pẹ̀lú àwa ìjọ ẹlẹ́sìn mùsùlùmí kìrìsìtẹ́nì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn olórí ẹlẹ́sìn ipa wo ló yẹ kí wọ́n kó kí lójúṣe wọn láti tún àwùjọ tó bàjẹ́ yìí ṣe eléyìí tí a pè kókó àkórí ọ̀rọ̀ náà ni the role of the Imam'S in the reformation of a battered society. Ojúṣe àwọn ìmámù àwọn àfáà nínú àtúnṣe àwùjọ tó ti pokúlùmùṣù tó ti bàjẹ́ pátápátá ìwà ọmọlúwàbí sọnù ìtìjú òsì àìgbọ́rọ̀ tí wọ́n gbòde kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí lójúṣe àwọn ìmámù láti ṣe láti tún àwùjọ ìṣe kókó tí a fẹ́ gbéyàwó nìyẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà àti ìṣe wa lórí ètò yìí ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn náà iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ FA Feed Global Service Nigeria Limited tá bá padà dé kétò wa tẹ̀síwájú. Feed meal ọjọ́ kan òjò tí borí ẹgbà ọ̀dá níbi tí wọ́n ti ń pèsè oúnjẹ fún ọ̀sìn bíi adìẹ tòlótòló ẹja màálùú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú èròjà bíi ginseng soya meal meal cotton seed cake àgbàdo oyster shell àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a tó papọ̀ pẹ̀lú ẹ̀rọ kọ̀mpútà láyìíká tó jíire níbi tí iná kì í ti ṣẹ́jú kódà a tún ṣàyẹ̀wò sí àìsàn ohun ọ̀sìn gbogbo lọ́fẹ̀ẹ́ gbogbo òògùn wọn pátá ló sì wà lọ́dọ̀ wa lákòótán ẹ̀yìn adìẹ kàndùkàndù tó wà fún títà lọ́pọ̀ yanturu lẹ́dínwó. FA Feed Me Global Service Nigeria Limited farm Ogbogo Ijari Road behind St. Luke's Anglican Church Ijebu Ode, Ogun State. Corporate headquarters number 1 Alhaji Jogo Street off Awokoya Ijebu Ode. Telephone 08033595545. à ń fẹ́ alágbàtà káàkiri olóde Nàìjíríà FA Feeds àṣejèrè fẹ̀yìn àgbẹ̀ ló jẹ wá lógún. Oh, what a wonderful world of Sure Clean detergent. Oh yes, you can have a clean and bright wash with Sure Clean. Sure Clean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean white in all colors, Sure Clean detergent makes you shine. As you spread it all, you can see the shine of Sure Clean brightness. Now, wear your smile with pride and nothing to hide. Sure Clean detergent makes your family clean and happy. Sure Clean detergent, happiness with every wash. Ẹ káàbọ̀ láti iléeṣẹ́ FA Feed Global Service Nigeria Limited àti iléeṣẹ́ Aspra Nigeria Limited tí wọ́n ń ṣe ọṣẹ tó pójú owó. Gẹ́gẹ́ bí mo sọ pé àlejò mi ti wà níkàlẹ̀ pẹ̀lú mi ní tí a fẹ́ gbéyẹ̀wò òun náà ni kí ni ojúṣe àwọn ìmámù àwọn olórí ẹ̀sìn nínú àwùjọ tó ti wá bàjẹ́ pátápátá báyìí àṣà ni máa ṣe báyìí bá ìgbésí ayé wa lọ pẹ̀lú àwùjọ tó ń bàjẹ́ lójoojúmọ́ ló sì ń gbogbo sí. Àwọn àlejò tí wọ́n máa kọ́ wa lẹ́kọ̀ọ́ tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ tó máa fi wá mọ̀nà tó máa tọ́ka kí l'Ọlọ́run wí kí lànà bí sọ àti ọ̀nà ó lálẹ́ gbà tí àwùjọ yìí fi lè padà sí dáadáa tó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà ni bàbá wa Sheikh Fadilati Sheikh Mas'ud Ashir tí wọ́n jẹ́ ọ̀gá àgbà àti olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ Thani Islamic Arabic Limited Arabic Center tó wà ní Adéfisàn ẹ̀dá kan má bínú bàbá àwẹ̀ náà lórí bẹ́ẹ̀. Salamu alaikum warahmatullahi wabarakatuh.
Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Akínyìn káàbọ̀ sórí ètò Islam Ona Ola san. Naam, sawari. Ó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ti ń retí yín náà wọ́n ṣàn wò pé ṣé wò tí ìwà wọn tí wọ́n ṣe àwẹ̀ tí ì parí kódà tó bá dọ̀la gan tán bá tí wọ́n ṣì ń gbà pé bóyá ẹ ṣì ní ìgbà kan tí akínyìn káàbọ̀ ọlọ́run tó fún yín ṣe ọlọ́run máa padà lẹ́yìn láéláé. Akínyìn kú iṣẹ́ olúwa gbogbo ìgbà tí Ramadan ti bẹ̀rẹ̀ bó ti jẹ́ pé iṣẹ́ náà ti bẹ̀rẹ̀ ṣáájú káwẹ̀ tó dé ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà nínú àwẹ̀ ọlọ́run gbé iṣẹ́ yẹn tó wá tún wá pọ̀ sí jù bẹ́ẹ̀ lọ ọba tó ní àlàáfíà ẹ̀mí gígùn àti ìfọkànbalẹ̀ fọlọ́n dákun bá fi san yín lẹ́san olóore náà láì ní dènà bẹnusa tábà wo àwùjọ wa bí tó bàjẹ́ délé ni ó fẹ́ lè má ṣe é fẹnu sọ mọ́ kò sí tìjú rárá mọ́ kò sí àpọ́nlé lọ́dọ̀ ọmọdé ságbàlagbà kò sí ìbẹ̀rù lọ́dọ̀ ọmọdé ságbàlagbà kò sí àpọ́nlé lọ́dọ̀ ìyàwó sọ́kọ kò sí àpọ́nlé lọ́dọ̀ ọmọọṣẹ́ sọ́gá ẹ̀ gbogbo ẹ̀ ti wá pokúlù mọṣú ní máa ṣe báyìí bá a lọ ó bàjẹ́ ni kí la rò pa lè ṣe kí lójúṣe àwọn ìmọ̀ọ́mọ̀ yẹn fà. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim wa bihi nasta'in. Alhamdulillahi rabbil alamin. Wa usalli wa usallim ala habibil mustafa sayyidina Muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa mawala. Fabadu fassalamu alaikum wa rahmatuhu ta'ala wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatuhu ta'ala wa barakatuhu. A dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. A dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. A dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah rabbil alamin. Torí Ọlọ́run ọba oore tí ó ṣe fún wa pọ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní Nta Ijebu Ode la tuhsuha. Wallahi. Ó ní ẹ̀yin èèyàn tẹ́ bá ní kẹ́ máa ka oore tí Ọlọ́run ọba ṣe fún yín kò tí ì wí délẹ̀ ẹ̀ tí ẹ̀ tó ẹ̀ lè ká àtúntò pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Oore tó ṣe fún wa pọ̀. Wallahi. Wẹ́rẹ́ àbẹ̀ Ramadan. Bẹ́ẹ̀ni. Ọjọ́ kìíní ọjọ́ kejì ó ti ń tán lọ díẹ̀díẹ̀ báyìí. Wallahi. Ọlọ́run tó wá sórí fún wa tó fún wa gbà pẹ̀lú rọrùn. A dúpẹ́ fún Ọlọ́run ọba náà. Alhamdulillah. Ìyókù náà Ọlọ́run jẹ́ kó sojú ẹ̀mí wọn kó tún fi wálẹ̀ sáyé lọ kó tún wá sọ̀pọ̀lọpọ̀ láyé pẹ̀lú àlàáfíà pẹ̀lú ẹ̀sìn ọlọ́mọsá síbẹ̀ mo kí ẹ̀yin elétò wa alájẹ wa Tajudeen lórí ètò Ona Ola ọ̀là náà Ọlọ́run jẹ́ kó máa pọ̀ sí ọ̀nà náà Ọlọ́run mọ́jọ́ òde láyéláyé la ilaha la hawla wala quwwata illa billahil aliyyil azim. Gbogbo mùsùlùmí náà la kí káàkiri àgbáńlá ayé àwọn afáà wa àwọn òbí àwọn ẹni Ọlọ́run látòkè délẹ̀ ọlọ́mọsá bá wọn ṣàánú wọn. Nípa ìbéèrè tí ẹ béèrè nípa wàhálà àti fìtínà àti ìwà àbàjẹ́ tó gbayé kan tí ọ̀rọ̀ Ọlọ́run fúnra ẹ̀ ti mọ ó ní awala ya'lamu man khalaqa ṣé Ọlọ́run ọba ò ní mọ àwọn tó dá ní ṣáájú gáà tó dá igan náà ti ní zahara al-fasadu fil barri wal bahr. Ọlọ́run ní ìwà àbàjẹ́ ó gbogbo ó wá fọ́nká ó di tọ́rọ́ fọ́nkálé kì í wá ṣe pé àyè kan ni ìwà àbàjẹ́ náà ló mọ̀ sí tàbí kò sí láàrin òkè lọ́nà ló wà. Ọlọ́run ní fil barri wal bahr lórí àwọn ọ̀gbẹ́lẹ̀ tá ń rìn káàkiri tá ń gbé tá ń jẹ tá ń mú. Ọlọ́run ní ìwà àbàjẹ́ tí ó ti gbogbo ń bẹ̀ wal bahri kódà lójú omi mo sì láìkì ilẹ̀ Ìjẹ̀bú a ní orí òkè a tún ní water side Ọlọ́run àti inú omi àtòkè ilẹ̀ ìwà àbàjẹ́ tí ó ti gbalẹ̀ gboko Ọlọ́run wa ní bima kasabati aydin nas. Kò dédé ṣẹlẹ̀ mọ̀lẹ́kà kọ́ ló wá ń da ilé ayé rú kódà kí sálì jẹ̀nu àwọn ọmọ ànábì Ádámù náà ní ìwà àbàjẹ́ ń tọwọ́ wá tó ti wá kárí. Sìmúta bá kọ́kọ́ wò ó kí ló fa ìbàjẹ́ kí ló fa fìtínà ayé ò sẹ̀ máa jáyé bẹ́ẹ̀ni ó ti jáyé tipẹ́ adẹ̀tí a bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn àwọn aṣíwájú àwọn ẹni Ọlọ́run a bá wọn nílẹ̀ aka Quran aka àwọn tírà àdìsá ní Muhammad sallallahu alaihi wasallam àwọn tírà ìtàn àwọn ẹni Ọlọ́run aṣíwájú gbogbo ẹ̀ láàrí tá a kà ilé ayé náà wọn sí ayé náà sì ni kò rí bẹ́ẹ̀ nígbà kan kódà tábà wọn tún fi ti àwọn ilẹ̀ òkè lárúbáwá lẹ̀ káwá dá wá sí ilẹ̀ tiwa lọ́dún yìí máa tí mo ṣe wá sí káàkiri mọ irú ọ̀rọ̀ yìí jáde nínú tọ́pìkì jáde nínú wáàsí tí mo ṣe mo wá ní wọ́n á sọ mi kan pé níta gbọ́nú tàn ní pé láyé ìjọ́hun wọn bàbá wa àgbààgbà yẹn
nígbà tí wọ́n sì ń dáko tí wọ́n ń tọ́ gẹ̀dẹ̀ tí wọ́n ń ta gàrí tí wọ́n ń ta gbogbo ẹ̀ wọ́n ṣe ń ṣe náà o wọ́n nígbà yẹn béèyàn bá fẹ́ ta ọjà wọ́n gbé tí wọ́n ń tà sí bí oríta kan lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n wàá fi dèédé owó tí wọ́n fẹ́ tà wọ́n fi síbẹ̀ wọ́n bòkúta lé ẹni wọ́n á fẹ́ rajà dé ní tiẹ̀ yóò mú déédé owó yẹn yóò fi síbi owó tí wọ́n bá fi sílẹ̀ yóò sì gbọ́jà lọ ẹni tí wọ́n á lọ́jà yẹn ò ráyè wá níjọ́ náà oníjọ́ kejì yóò dé yóò bá owó rẹ̀ bẹ́ẹ̀ nǹkan kan ò ní ṣe mo wá ní ìsìn náà ká gbìyànjú ká mọ̀ síbẹ̀. ọ̀dà èmi tẹ̀ láìpẹ́ ọbẹ̀ pé ní mọ́tò lẹ́nu yẹn fẹ́ tà kó ra gbèsè síbi kan kó fi kọ́kọ́rọ́ síbẹ̀ 10 billion tó fẹ́ tà kó tún gbé síbẹ̀ nísìnyí àti ọjà àtọlọ́jà àtowó wọ́n palẹ̀ rẹ̀ mọ́. kábíyèsí ọlọ́run. èmi ó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn mi pé ẹ̀dùn kí ló wá dáyé gan. ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ti sọ ọ̀rọ̀ pé ìbàjẹ́ ti gbórí ilẹ̀ ó sì ní wàhálà àṣírí innal insana lafi khusr. ọlọ́run náà fi rọ̀lẹ́ ayé búra o. náà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ìgbà náà tí wọ́n wà ní àsìkò rọ̀lẹ́ ayé lafi khusr inú òfò ni wọ́n wà nígbà tí ò bá sí fọkànbalẹ̀ láyé mọ́ tó ṣe pé èèyàn rìn àti rìn di wàhálà bẹ́ẹ̀ bá wà ní ilé ẹ̀ńgbà míì inú ilé ẹ̀ lọ wà bẹ́ẹ̀ ni ẹni wà ní ilé gan-an tó gbọ́ kẹrẹ èkúté ilé ló ń da kíchìn irú èèyàn ó ti máa gbọ̀n. àbẹ́nìkan. mo rántí àti mo sì wà nílé tenant tí mi ti dé sílé mi ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ńjọ́ kan ó padà pa mí lẹ́rìn ṣé ní ládòdì mi wá jí mi stars mo ní ṣé kò sí ẹni má pariwo mo ní kí n má bọ̀ èmi náà ṣàyọ kẹ́lẹ́kẹ́lẹ́ àyà mi ti já mo ní kí ló wá ṣẹlẹ̀ àwọn àwọ̀ ilé àkókò kan ń bẹ lẹ́yìn ẹ̀yìn ilé wa àwọn kan ń jáde wá ró kété wọ́n wá ń tírèsì òkété yẹn pé àbí káwọn pa ní ládòdò wá rí ló wá ní pé kí n má bọ̀ kí ló dé ní àníyàn pé àwọn arábí ni láyé ìjọ́hun tí àwọn bàbá wọn gbà tí wọ́n máa ń ṣòwò káàkiri agbọ́nù tẹ̀ pé irú Ìjẹ̀bú Òde yìí wọ́n á rìn láti Ìjẹ̀bú Òde lọ Ìbàdàn wọ́n fọ̀sán rìn wọ́n fòru rìn tí wọ́n bá gbọ́ kẹ́rẹ́ kankan nínú ajẹ́pẹ́ ní ẹranko gbọ́ ẹ̀dẹ̀ kọjá láyé tiwa gan náà níbi tá ẹ máa ràn wá lọ ní ọ̀pọ̀lọpọ̀ gbà ẹ̀gbẹ́gbà à ń lọ sí ilẹ̀ Haúsá ká lọ sí ìdíje Kùránì à ń lọ kánò lọ gbogbo ẹ̀ ìgbà kan tá a bá fẹ́ gbéra èyí tó dáa jù ní pé ká gbéra lálẹ́ bí aago 7 alẹ́ kẹwàá sì máa fèsì ọ̀nà nọ́ọ̀tì ọkàn yóò balẹ̀ ara ó tutù torí kò ní sí wàhálà ṣùgbọ́n nísìnyí Ìbàdàn gan sí Ìjẹ̀bú Òde tí yẹn bá rìn láàrin òru àfi kó tẹ́wọ́ sọ́lọ́run yóò tún gbé sókè sọ́lọ́run gan pàápàá kí ló wá dé kí ló fà á wọ́n á ní ohun tí mo kọ́kọ́ ta kọ́ ni pé ó ń ṣe okùnfà fìtínà yìí wàhálà yìí ni pé alijalu billahi wa bidinihi àkọ́kọ́ aráyé ti ya fọ́nú fọ́ra nípa ọ̀rọ̀ Ọlọ́run ọba tó dá wa gan ayé ò mọ Ọlọ́run mọ́ kò sí bẹ̀rù Ọlọ́run lẹ́yìn náà wa bidinihi ayé gan wọn pàtàkì ẹ̀sìn mọ́ torí pé nínú àwọn bàbá wa ayé jọ̀hún nínú tí wọ́n máa ń sá fún orúkọ bẹ́ẹ̀ni torí gbà tí wọ́n sọ yẹn pé ìwọ sì ní ọmọ alámọ̀rin ni ẹ́ ìbàjẹ́ kan nu ó kọ́ bá ìdílé ó kọ́ bá ẹbí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìwọ sì ní mùsùlùmí ni ẹ́ ètò àṣọ fún mi pé ẹ̀sìn láàfáà nìyí tọ́ba wàsíkò yìí gbogbo ọ̀rọ̀ yẹn pátápátá kò tí ẹ̀ jọjú mọ́ kò jọjú mọ́ àfa lórin kan ó ní ìlànà ìyásá máyàgò sómi lókùmọ̀tì ìlànà ìyásá máyàgò sómi máhì. àfa ní tí èèyàn bá ń jẹun àtàwọn apá lórí ẹ̀bá pa lórí wọn ní ẹgbọ́n mi wá jẹ́ kó lọ mú mi omi ní ọ̀mù àfa wa ní ìlànà ìyásá máyàgò sómi máhì ẹni omi wá pa lórí kí ló ní kó ṣe lásìkò tá a wà yìí omi tí wọ́n á pa pọ̀lọpọ̀ lórí kò wá sí tí a fi tún omi ṣe akọni pé ayé ti ya fúnnú fúnra nípa ọ̀rọ̀ Ọlọ́run alukurhani kódà ọ̀pọ̀lọpọ̀ àfáàǹkì ni
wọ́n á sì gan dùn lẹ́nu ẹlòmíì ṣùgbọ́n gbogbo ohun tí ọ̀pọ̀lọpọ̀ ń wí àtẹ̀lé ohun tẹ́lòmíì ń ké kò tẹ̀lé àkọ́kọ́ nìyẹn wọ́n ṣára èyí òfin ọlọ́run tọ́lọ̀ ní eléyìí ni ẹ ṣe eléyìí ni ẹ mọ́ ṣe eléyìí ni ẹ ṣe eléyìí ni ẹ kákọ́ bá wa mùsùlùmí ẹgbẹ́ wa wí náà nígbà ayé ànábì aṣáájú ẹ̀dá sàlám ń tá a gbọ́ ni pé tí àyà kan bá sọ̀kalẹ̀ lẹ́nìí pé ọlọ́run pàṣẹ pé ẹ ṣe báyìí o kí wọ́n tó ka àyà mi wọ́n practice àyà yẹn báyìí ni ẹ ṣe o wọ́n sì ń ṣe nǹkan kan lọ́wọ́ kí àyà yẹn tó dé kíákíá ni wọ́n fi tí wọ́n ń ṣe yẹn lẹ̀ tí wọ́n ṣe àyà àti ọlọ́run yẹn lápèjì wọn ní jọ́ tí àyà ẹ̀há sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad tọ́lọ̀ ní àwọn obìnrin o àwọn obìnrin mùsùlùmí lóbìnrin o sọ fún wọn pé yudinina alayhinna min jalabibihin tí ẹ bá fẹ́ jáde kí ẹ má jáde ní jáde aláìmọ̀kan kí ẹ má tàṣíkàfù mọ́rí aṣọ àmùtán wọn ni kí wọ́n máa wọ̀ kí wọ́n borí kí wọ́n bójú kí wọ́n bora wọ́n ní jọ́nà ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábé tó wà ní òde pẹ̀lú ìyàwó wọn wọ́n fi aṣọ wọn bo ìyàwó wọn lórí ni ẹ wo ìyàwó mọ́ mú tàǹsì ìyàwó chief mọ́ mú mi tàǹsì ìyàwó àfáà mi kò ṣeé rí mọ́ now ayé fọnúfọdà nípa ọ̀rọ̀ ọlọ́run nípa ẹ̀sìn ọlọ́run nípa òfin ọlọ́run wàhádìí yìí ìmọ̀nà tọ́lọ́run gbé kalẹ̀ tánàbí gbé kalẹ̀ àtẹ̀lé mọ́ àtúnwá tún tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad ànábì ní kò zó àní manasikakum gbogbo ìlànà ìgbésí ayé yín ẹ̀sìn yín bẹ́ẹ̀ ṣe ẹ fi tẹ̀lé tòun ànábì tábà lọ kàtà ànábì bó ṣe ṣe nígbà ayé ẹ̀ tí èèyàn bá tẹ̀lé ìgbésí ayé rẹ̀ kò ní níṣòro kò ní nínira nígbà tí wọ́n bí Nana Aisha lẹ́rìn ìyàwó ànábì pé ìwọ Aisha kí ni ìwà ànábì ọkọ rẹ̀ ó ní khuluqu al-Qur'an ó ní wà ànábì ọkọ ọ̀hún al-Qur'an ni Qur'an tó ń rìn lórí ilẹ̀ ní ànábì wa Muhammad tó bá ti gbé àwọn náà wá ṣe àwọn sọ abẹ́sẹ̀ kínní bí ó ṣe yẹ kí wọ́n ṣe àwọn bàbá àwọn ayé ìjọ náà tó jẹ́ àfa ńláńláńlá yẹn wọ́n tẹ̀ lófin ọlọ́run ló fi jẹ́ pé ní àbá ìtàn burúkú nílẹ̀ nípa wọn àfitàn rẹ̀ tá a tún ń kọ́ṣe tá a tún ń kọ tírà lórí wọn tí a bá fẹ́ kọ tírà lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ̀ọ̀kan náà àwọn àfa àtòdè gbogbo àwọn àfa àwọn àlùbáríkà ń bẹ o táwọn ẹni ọlọ́run àwọn ń bẹ dáadáa o àwọn àfa àwọn àgbà níwọ̀ ọlọ́run bá lẹ́kùn dáadáa wọn o ṣùgbọ́n àwọn àfa mi bá fẹ́ kọ tírà nípa wọn àfi kọ́ ọmọ má bá tírà lẹ́lẹ̀ torí pé kò sí tàn rí kí ló fà ní pé àtẹ̀lófin ọlọ́run àtẹ̀lé ànábì mọ́ ẹni tí ò bá sì mọ̀ òdodo kò lè tẹ̀lé torí náà tó bá wá wò pé kí ni a fẹ́ ní ọ̀nà àbáyọ lórí ọ̀rọ̀ yìí àfi ká padà sí ọ̀dọ̀ ọlọ́run padà sọ́dọ̀ ànábì wa Muhammad láì ṣe bẹ́ẹ̀ kò sọ́nà àbáyọ tó bá ní kákọ́ gbé lórí àwọn ànábì ti jẹ́ ká mọ kíní kan ó ní táyé bá ń dùn tí ń bá ń dùn táwọn méjì bá ti lè bàjẹ́ nú ayé ti bàjẹ́ àwọn sábẹ́ ní ìwọ̀n ànábì àwọn ní ó ní àkọ́kọ́ ni pé àwọn olórí ayé àwọn ààrẹ pírẹsidẹ́ǹtì governors ministers gbogbo wọn ti ń pàṣẹ ayé tó yẹ pé ní ọlọ́run kó àkóso ayé lé lọ́wọ́ tẹ́ pé ní ọlọ́run ní ń darí ayé òṣùgbọ́n kákòóso rẹ̀ láwọn kan lọ́wọ́ tí wọ́n bá ti lè bàjẹ́ àkọ́kọ́ nù ó láwọn àfáà onímọ̀ tí ń darí ẹ̀sìn tí wọ́n bá ti lè bàjẹ́ ayé bàjẹ́ tó bá wá wo àwọn tí a ń pè ní ẹ̀sìn ń sìn ẹ̀sìn Islam ẹ̀sìn Ọlọ́run ni bẹ́ẹ̀ ni la ní ẹ̀sìn kìrìsìtẹ́nì kódà tí láwọn ti ń pèrè àwọn ní nǹkan mi tá a bá wo lórí ẹ̀sìn Islam tá a bá kó ọgọ́rùn-ún àwọn àfáà Johnson àwọn ìmáàmù tá a bá ní ẹ̀kọ́ṣe wọn o tá a bá wá jọ wọ́n ẹni tó ṣe kọ́ṣe ní àwọn ọgọ́rùn-ún yẹn bóyá máa rí arẹni márùn àgá wa lọ kún àwọn pásítọ̀ jọ pé ẹ máa kọ́ṣe wọn o ṣé ńgbà tó di pé àáfàá tí ń ṣe wáàsí láwà ní borí mu irùngbọ̀n wà lẹ́ẹ̀kẹ́ tó ṣe pé òun gangan la bá ń di ọtí òun la bá ń di sìnà òun la bá di ìpànìyàn ìfisowó tí ò wá mọ lọ́nà kan tí ò mọ lọ́nà méjì ó fẹ́ mọ́ wàá kun ìlú kan sí tẹ́ ẹ ní gbọ́ pé àáfàá kan
ó ṣe báyìí àáfàá kan lọ́nà tí ò tọ́ lọ́nà tí ò dáa àtà gan àwa tá a tún jó ní wàásí ọ̀pọ̀lọpọ̀ wàásí orí mídíà sí wọ́n ti bà ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ìdí ni pé ohun tí a fẹ́ kó jáde lọ́rọ̀ Ọlọ́run ni pé qala Allahu qala Rasul Ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí eléyìí dá eléyìí ò dá ṣùgbọ́n ẹ̀ní gbọ́ yẹn mọ́ àfi ká ru sí aṣọ dọ́là owó ńláńláńlá àní amúlòwó lọ́wọ́ owó halali ní tẹ́yẹ̀ bá ní ṣùgbọ́n lọ́nà ọ̀dọ̀ ẹ̀tọ́ ṣùgbọ́n lọ́dọ̀ tèmi kàkà ká sọ fáwọn èèyàn pé ẹ bẹ̀rù Ọlọ́run ẹ má ṣàìdá àìdá yẹn gan lọ́pọ̀lọpọ̀ àfáwọn ń pọ́nlé táwọn wá ròyìn pé ọ̀nà gidi ni àtàn pásítọ̀ àtàfà torí náà àfi kí á padà sí ọ̀dọ̀ Ọlọ́run ká tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run tí ọlọ́sọ náà Kùránì tí ànábì sọ fún wa tá a bá tẹ̀lé lẹ́nì èlò ọ̀dà ayé ó sì dá now nínú Al-Qur'an Ọlọ́run la khayra fi kathirin min najwahum illa man amara bis-sadaqa aw ma'rufin aw islahin bayna an-nas Ọlọ́run ní kò sí oore níbi ọ̀rọ̀ ìkọ̀kọ̀ tí ẹ̀ ń sọ Ọlọ́run ní ẹ̀ tó lóore ni pé àfẹ́tí bá ń pani láṣẹ pé ká máa ṣe sàrà ká sì máa ṣe dáadáa aw islam bayna an-nas àbí ká máa ṣàtúnṣe láàrin àwọn èèyàn láàrin méjì Ọlọ́run ní ọmọ yáfa lòdì alẹ́ tó bá ṣe léyìn ibùtí gáàmù bá ti là tó fi wáyọ̀ nù Ọlọ́run fásitì nù tí ajran azima Ọlọ́run ní á fún lẹ́san tó tóbi ìyẹn ni pé iṣẹ́ àwọn àfáà lóde tèmi òun náà ni al-islahu bayna an-nas ká ṣàtúnṣe láàrin àwọn èèyàn àtúnṣe yẹn pólísì méjì àwọn ẹ̀ka àtúnṣe láàrin ìbàjẹ́ àwọn ìbàjẹ́ kan ìjà ni lóde tèmi ọ̀pọ̀lọpọ̀ àfáà wọn kò sí àwòkọ́ṣe rí lára wọn mọ́ wọ́n ti fi èdè àìyedè ìbánisọ̀tá wọn fi dàyérú ẹ̀gbọ́n bá bọ̀rọ̀ ọjà wọn láwọn ò ní kẹ́ra wọn àbúrò ń bẹ́gbọ́n jà àfáà ni wọ́n o wọn ò ní kẹ́ra wọn ìmáàmù ń bá náìbí jà náìbí ń bá ẹ̀kẹta jà arọ́wàsí àti àwọn ó ti wá dàrú tábàsì wá wo ọ̀pọ̀lọpọ̀ tí ń fa àwọn ìjà yìí láwọn àyè kọ̀ọ̀kan kò sí nǹkan mìíràn ju pé ayé yìí náà ni owó yìí náà ni ẹ ní ìjà sí pé ìmáàmù àmọ̀dé mọ́sálásí lánàá sí òsí pé mọ́mú ló ń sùn ní pé àmọ̀mọ́ ẹ̀ mọ́ sí bẹ́ẹ̀ mọ́ tàbí kẹ́ ládàá ni ẹ̀ wá pèrún táwọn ní pé ọ̀dà ń pé ọ̀rọ̀ mọ́sálásí bó ṣe ń lọ sí kò yé wa anábì wa pè wá sákèsí ó lẹ́yìn mùsùlùmí òdodo ẹ̀yin olórí ẹ̀sìn ẹ̀ gbọ́dọ̀ dákẹ́ torí bó ṣe lè kó bàjẹ́ tó náà a máa rí àwọn ẹni Ọlọ́run wọ́n sì pọ̀ ẹ̀rọ àwọn bàbá ìmáàmù àgbàgbà ń sìn ọlọ́ba lọ́rẹ̀ mí wọn ẹni rẹ ni wọ́n bàbá ìmáàmù Ìjẹ̀bú Òde ní bàbá Ìjẹ̀bú Òde tè ní ọlọ́ba wa lọ́rẹ̀ mi bàbá náà ìbí àbẹ́ kẹta gba àwọn ẹni Ọlọ́run ló fi jẹ́ pé ní láìpẹ́ yìí wọ́n kéde pé Sharia court pé ó máa wáyé láwọn ìlú kọ̀ọ̀kan àwọn kan ń takò àfi kó wáyé oníjẹ̀bú Òde o à ń lọ o tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ nípa lájínà tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ nípa mùsùlùmí wọ́n ní ìkójọ táwọn bàbá yẹn ń kójọ láti túnṣe lọ́lọ́run fi ní kó tó máa tó rọ̀sọ̀mù díẹ̀díẹ̀ Ànábì wa ní ẹ̀yin mùsùlùmí ma ra'a minkum munkaran ẹnikẹ́ni tó bá ti rí nǹkan tó bá kù díẹ̀ káàtó ní láàrin mùsùlùmí ẹgbẹ́ falyughayyirhu biyadihi kó yà fọwọ́ rẹ̀ tún ṣe tẹ́pẹ́ ní tá a lè fọwọ́ tún ṣe ni kó fọwọ́ tún ṣe òrìpá nǹkan ń jà lọ́bẹ̀ lọ́ là wọ́n òrìpá nìkan ń hùwà kan tí ò dáa ó ń gbẹ́bọ síbì kan ó sì pé ìmáàmù lọ gbé kó dànù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá pè ní tí ò jẹ́ mọ́ ká fọwọ́ tó ṣe kéèyàn fi fábìlì sàníhì ká sọ jáde pé ohun tẹ́ ń ṣe yìí kò dáa ìbàjẹ́ ni ó kù díẹ̀ káàtó Ọlọ́run bá wò fẹ́ báyìí òkan nìyẹn ṣe rí àá sọ ní direct tàbí indirect tí ó mọ̀ pé ohun tó ń ṣe yìí Ọlọ́run bá wò fẹ́ Ànábì wa ní àwọn bìkọ́lì bì tó bá rí i pé àǹfààní ò sí mi tí òun ibi káfẹ́nu wí kò tún sí ká kó wá fi ọkàn kó wá fi kọ́ kó wá ṣàdúrà pé tó Ọlọ́run bá wa ṣàánú yín o Ọlọ́run jẹ́ kẹ́lẹ́ kó mi tẹ́ ń ṣe yìí o ìyẹn nu wọ́n nígbà ayé Ànábì ọ̀kan náà àwọn sọ̀hábà wọ́n ní òun tiẹ̀ ó ní tí àwọn èèyàn bá ń béèrè nǹkan lọ́dọ̀ Ànábì tí wọ́n ń béèrè nǹkan rí Ọlọ́run kì í béèrè nǹkan nípa dáadáa tó òun ní ó máa ń béèrè nípa
aburú wọ́n á ní wà níbi oní ṣe lẹ́yìn ìgbà tí kó tó di pé ó dé báwọn táwọn jẹ́ kèfèrí ìgbà náà aburú wà nígbà tó wá dé tí ìsìláàmù dé ọlọ́run mú dáadáa dé ǹjẹ́ aburú kan tó ń bẹ lẹ́yìn dáadáa táwọn wà nù ẹ̀ ànábì níbẹ̀ aburú kan bẹ̀ ń bẹ̀ ó tún ní lẹ́yìn aburú yẹn ṣe dáadáa tó wà ànábì ní bẹ́ẹ̀ ni dáadáa náà tó wà ṣùgbọ́n ó ní àwọn ìrújú kan ó nínú ó ní ṣàlàyé fún mi ànábì ní bẹ́ẹ̀ ni ó ní tó bá yá àwọn kan máa wà wọ́n máa padà wá nírọ̀lẹ́ ayé yìí máàmù ni wọ́n àáfàá ni wọ́n ṣùgbọ́n àwọn du'atu ala babi jahannam. Allahu akbar. Oníwàásí ni wọ́n ṣùgbọ́n inú ẹnu ọ̀nà jahannama ni wọ́n ti dúró tí wọ́n ti máa pè é pé ẹ wá wọnú jahannama ọ̀pọ̀lọpọ̀ ó sì máa tẹ̀lé wọn torí pé àwa àáfàá lóde tèmi àwa ní gíláàsì àwọn èèyàn àwọn pásítọ̀ àwọn ní gíláàsì táwọn èèyàn ń wò pé wọ́n á gbà pé ohun tí wọ́n bá ti sọ ohun tó dáa ni kódà kó mọ̀ sí ní tí ò dáa láti bẹ̀rẹ̀ náà wọ́n á pe ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tí wọ́n á fọ́lù sínú nǹkan tí ò dáa yóò di pé wọ́n àmọ́ ànábì ọwọ́ ní ìwà ànábì wọn tó bá rí bẹ́ẹ̀ kí ló ń fẹ́ sí ànábì nígbà náà wọ́n á wá àwọn ìjọ rí tó rí pé àwọn ilé ìlẹ́ni ọlọ́run ní kò dúró mọ́ tí ò bá wá sí gbélé ẹjọ́ òkòkò mọ́ sí lọ́wọ́n bá ń lè rẹ̀ ìgbà adúpẹ́ kò tí ì débẹ̀ alhamdulillah a sì rá àwọn èèyàn díẹ̀díẹ̀ tí wọ́n sì ń ṣe dáwà lójú ọ̀nà tọ́lọ́ ti adé Muhammad iṣẹ́ yẹn ń bẹ lọ́wọ́ àwa olórí ẹ̀sìn nínú ẹ̀kọ́ dáíyà ó ní pé tíyẹn bá jẹ́ olùkọ́ síjú ọ̀nà tọ́lọ́wọ́n ọba àkọ́kọ́ kí ìwà tiẹ̀ gangan tí ó péyàn kó dáa débi pé tó bá pe ẹnìkan wọ́n ti sọ fún pé lẹ́nu tiẹ̀ ìwọ tá a mọ̀ bí ẹni mọ́wọ́ ìwọ táwọn ṣe ṣe ìwọ náà kọ́ lọ́kọ́ ṣe ẹlẹ́ẹ̀kejì kó nímọ̀ nípa nǹkan tí ó péyàn sí ẹ̀kẹta ni pé ẹ̀ tí ó wà á péyàn sójú ọ̀nà tó dáa tí ó tó yàn sí wà ní sùúrù torí pé ìgbà míì á pè ẹlòmíì ìwọ̀sí tí ó fi kàn ọ́ tó o bá ní sùúrù o ò ní ríbi tún ìgbésí ayé rẹ̀ sí ẹ wá àwùjọ wa léde ní anídìí wáàsí jàmá anídìí wáàsí individual ẹ wà àwọn ọmọ mùsùlùmí lóbìnrin ẹ wò bẹ́ẹ̀ sí rí ọ̀pọ̀lọpọ̀ gbà míì ẹlòmíì àkọjá máa dá dúpẹ́ sísítà sàlámù àlékún ó lè jẹ́ pé níbí lásán wà àti bí pé wá lórúkọ tiẹ̀ máa ìṣètì kó sọ pé bóyá lè díà tàbí Mary ó lè pé ṣáàkìrà lọ ó lè pé Rọ̀ṣídà ó lè pé Aisha mùsùlùmí ni á ní mùsùlùmí lòun bó ṣe wá múra ìmúra mùsùlùmí kọ́ lélẹ́yìí ẹlòmíì sọ pé àfa ẹgbẹ́ ojú ẹ̀fì bẹ̀yẹ́ lẹ̀ ẹlòmíì akùn ẹlòmíì agbọ́ wọ́n ní Nàìjíríà dàrú ìlú ò dáa mọ́ ìlú ò lè dà torí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tí ìbàjẹ́ tó ń ṣẹlẹ̀ láyé ìbàjẹ́ tó bí Ọlọ́run ọba nú tẹ́ pé àwọn ìlú kan láyé ijọ́ wọn àti ìṣètò bẹ́ẹ̀ tọ́lọ́ fi pa wọ́n rẹ́ torí mi ti ń pariwo pé Nàìjíríà wá ń sìn a ní ìdí ìbẹ́ lọ́hùn a sì ní ìdí kámẹ́rà wa sọ̀rọ̀ Ọlọ́run dáadáa àwọn ìlú kọ̀ọ̀kan lápèjú lẹ́yìn àìpẹ́ ń sìn à ń gbọ́n tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ìlú kan lọ́lọ́run ní kíná máa sọ̀kalẹ̀ lórí láìpẹ́ yìí kó máa jóná àwọn ìlú míì wọ́n dùn jẹ́jẹ́ wọn lomi ó dé tí ó rù wọ́n lọ kí ni ẹ̀mọ̀ tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ táwọn náà ń ṣe Nàìjíríà ní ìpànìyàn kò jọ wá lójúmọ́ wá èèyàn di tí ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń pa tí wọ́n ń sá ìgbà tí wọ́n bá ń sá ẹran náà mọ̀ tàwọn bandits ọ̀tọ̀ tàwọn Boko Haram ọ̀tọ̀ àwọn tí wọ́n ń ṣe àwọn ritual nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí àti mùsùlùmí àtàfà kò sí nǹkan tá a bùkátà ju owó lọ ọ̀pọ̀lọpọ̀ táwọn ń sìn owó haramu ni ìgbà kan làwọn ọmọkan jáde ìgbà kan là ń pè 419 ogbòdè irọ́ làwọn yẹn pa ńgbà náà wọ́n lu jìbìtì nígbà tó yá 419 wọ́n ń sìn ńgbà náà secretly o ò lè sábà mẹ́ tó ń sẹ́ 419 ṣùgbọ́n wọ́n á yí padà ọwọ́ á di gbajúgbajà ń sìn àwọn ọmọkan dé wọn láwọn yahoo ọkọ̀ ń parọ́ gbowó ó yá wọ́n tún ní yahoo plus yẹn wọ́n tún fi kàn mí kún ní ìsìn tó kó plus ẹ á mọ̀ pé àwọn yahoo ló lu ọmọbìnrin yìí o yahoo ló pa eléyìí o ṣé gbogbo tó ń ṣẹlẹ̀ náà kò tó kọ́ lọ́hún bínú tá a bá sì wọ́n á dákẹ́ tá a bá sọ̀rọ̀ àwa tá a jẹ́ àhímà olórí ẹ̀sìn ọlọ́mọbìnrin sí wa o ẹ̀tọ́ ni pé ká jáde ká pèpè ká ṣe wáàsí pẹ̀lú sùúrù lórí mímbàrí ká fi ṣe wáàsí nínú rédíò ká ṣe wáàsí lórí ayélujára ká ṣe wáàsí wá rí pé ká mú ìmánì ká mú sọ́kà ká pe ìmánì sọ́kà àwọn èèyàn tàbá ní kí ló ń fa ọ̀pọ̀lọpọ̀ wàhálà ẹlòmíì torí owó yìí náà ni
ṣùgbọ́n afẹ́ sóríire afẹ́ sóríire wọ́n sì mọ̀ yí pé oríire yẹn kò sí ń bòmí ju alukurani lọ. àánú àwọn afá wa wọ́n tọ́ka sí pé wọ́n ní abuwabu sa'ada thalasa wọ́n ní ojú ọ̀nà tí èèyàn lè gbà sóríire wọ́n pín sí mẹ́ta tí èèyàn bá dẹ̀ tẹ̀lé ó ní fàlàtà ṣùkọ́ bá dà ó àbàdà ó ní sórí ibú mọ́tò bá lè tẹ̀lé àwọn ọ̀nà yìí wọ́n ní kílà àkọ́kọ́ ni pé alukur'anul karim ká dé alukur'ani mu ọlọ́ni alukur'ani ọlọ́ni tọ́ha ọlọ́run ló máa ń tí ó gbà lórí pẹ̀lú ẹ̀ ọlọ́ni ma anzalna alayka alukur'ana litashqa ọlọ́ni wà nábì sọ fáwọn àlùmọ̀ rẹ wípé èmi ọlọ́run sọ alukur'ani yìí kalẹ̀ fún yín kẹ́ ẹ lè sórí ibú èèyàn ò ní kí alukur'ani kó dúró kó tẹ̀lé kó sórí ibú yóò rèrè jẹ ẹ̀yin ti dánwò àwọn ọmọ yín náà ti dánwò àwọn àtàbà táwọn kọ́sí wọn náà wọn à ní nǹkan míì tí wọ́n ń ṣe ju alukur'ani lọ wọn à lọ́ọ̀gùn wọn àgbójú lọ́ọ̀gùn wọn àgbójú lé àkábá wọn àgbójú lé àdó wọn àgbójú lé òǹdè ṣùgbọ́n kọ̀ọ̀lọ́pọ̀ aládùkúránì nílé ẹlòmíì ti gbé kúránì ti gbé sẹ́gbẹ̀ẹ́ kan oògùn tí ò jámọ̀ nkankan ní wákàkiri àwọn àfáwà gbọ́ lẹ́nu àfáà mi àgbà kan ọlọ́mọ mi lékún dáadáa wọn ẹ̀rọ ọlọ́run kan ní oníwàásí ni wàásí náà pọ̀ tẹ́pẹ́ ní tó bá ṣe wàásí ilé ọmọ mi ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ má lọ oògùn ẹ má lọ kíní kan ǹjẹ́ ọlọ́run máa fẹ́ fi àṣírí hàn ó ń bọ̀ láti ibì kan ọba lásìdẹ́ǹtì yẹn wá jẹ́ pé ní ìlú kì í ṣe ìlú ẹ̀ bẹ̀tí ìlú tó lásìdẹ́ǹtì yẹn ó láwọn àfáà tó mọ̀ pé ẹni ọlọ́run wọ́n bá lọ gbé wọn ni àní jẹ́ kó dé ìlú wọn táwọn wọn á ṣètò wọn á fẹ́ ṣètò kí wọ́n wẹ̀ ẹ́ kí wọ́n faṣọ sí lára kí wọ́n tó gbé lọ sí ìlú wọn lọ sí nígbà tí wọ́n gbé àfáà dé kiri tí wọ́n bọ́ sókòtò wọ́n ròyìn oúnjẹ tí mẹ́ndì àfáà. Subhanallah. ọlọ́run ní ohun sọ kùránì kalẹ̀ fún wa kálẹ̀ sórí ibú ẹ jẹ́ àdé alukurani mú kábíyèsí ọlọ́run àtàwọn àfáà gan ká jẹ́ ká dé alukurani mú kò sí tí ò wọ́ sí ò sí nú ẹ̀ èèyàn ò ní dì í mú bó o fẹ́ lówó lọ́wọ́ kùránì ni bó o fẹ́ kọ́lé o fẹ́ ra mọ́tò o fẹ́ bímọ ètò ọba sì béèrè tọ́lọ̀ ò bá fún ẹ ó nídìí tọ́lọ̀ fi ṣe bẹ́ẹ̀ kódà tọ́lọ̀ bá fi ní ẹ̀ pé tó o béèrè tí mi ti fún ẹ ní tí mo fi ń dín fún ẹ nì wọ́n ní àdúrà pọ́lísì mẹ́ta tó bá wọ ọlọ́run òun ṣàdúrà kíákíá gbà mí àgbà gbà mí yóò lọ lára kó tó gbà ìgbà mí kò tiẹ̀ nígbà. wọ́n ní ètò ọlọ́run tó sì ti gbà yẹn ó wọ ọlọ́run bẹ́ẹ̀ ni ètò lọ lára ó lọ lára fún nǹkan kan kó jẹ́ àǹfààní kan fún ẹni kó lè jóore ni mo gbọ́ kíso ẹnìkan mo máa ń sọ lójú àmọ́ mi mo gbọ́ ọdún rédíò ọjọ́ kan ni mo ti gbọ́ ọ̀rọ̀ yìí ó ní ẹ̀rọ ọlọ́run kan ó ra mọ́tò ó dẹ̀ ti ń bẹ lọ́run pé kó rà á tipẹ́tipẹ́ ọlọ́run á ra mọ́tò fún ọ̀rà mọ́tò yẹn wọ́n ní tó kọ́ ra mọ́tò pé ó fẹ́ gbé jáde ní lánàá kọ́lẹ̀ máa ń pè tó fẹ́ gbé jáde ó gbé mọ́tò jáde òun ra káà wọ́n ṣe ní típà kan fèsì káà yẹn ó wá fèsì ẹ̀ ó lẹ̀ mọ́ ara ẹni yóò kú ṣùgbọ́n láti jọ́nà ló ti paralyze kò wá mọ́tò yẹn days kò wá mọ́tò ṣẹ́jú márùn-ún tí ń béèrè tipẹ́tipẹ́ oúnjẹ tí wọ́n á sọ rẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ó wá ń sọ pé ọdún kẹẹ̀ẹ́dógún ni tó wà lórí bẹ́ẹ̀dì tí ó lè bá pápẹ́sẹ̀ mọ́ pé ìdáyà tó mú jọ́nà ẹ̀dá kù tó bá bẹ lọ́hùn tọ́lọ́hùn ọ̀rá mọ́tò yẹn fún un ṣé kò ní sọ pé ọlọ́hùn ṣèkà fóun. ẹlẹ́ẹ̀kejì ni pé àdúrà míì tí ń ká wọn lójú tó ń torí ẹ̀ pé ó sì wá jẹ́ wọn ní ká dó ta Al-Kùránì àdó tì náà àárín nǹkan kan ó ti àdúrà míì tí ó ṣe tọ́lọ́hùn ò gbà yẹn wọ́n ní jọ́ọ̀lì kìyàmù tọ́lọ́hùn bá fi hàn pé àdúrà rẹ tó ṣe tí mi ìgbà ọmọ tó tọrọ tí mi fún ọ ilé tó fẹ́ tọrọ fẹ́ kọ́ tí mi fún ọ ọkọ̀ tó fẹ́ rà tí mi jẹ́ kó rà tó o bá rà báyìí ní oṣù eré tí mo fi kílẹ̀ fún adìjẹ náà ni wọ́n ní ẹ̀dọ́ sọ pé eléyìí nìkan tó ìwọ Ọlọ́run àdúrà tó gbà láyé gan ọba mọ̀ kó mọ̀ gbà á kó fi ṣerú eléyìí fún wa ẹlẹ́ẹ̀kejì nù tí ẹ pé ní ó lè mú kẹ́ẹ̀dá sórí rẹ̀ látàlí kìyàmọ̀ gbèrò lè wà lédè yìí bàbá tó bí ìyá tó bí ẹ ṣe dáadáa sí wọn lóde tèmi àti rí ọmọ níbi tí wọn àbàjẹ́ gbogbo tó ń pa bàbá àti yẹ wọ́n sọ ọmọ kan jò ní nínú kínní wọ́n interview rẹ̀ bọ́ọ̀lù ló ṣe ó ní òun kọ́ fún bàbá òun lọ́rùn òun sẹ̀ wá gé wọ́n ní kí ló gé ó lòun gé orí ẹ̀ òun dù wọ́n wá ní kí ló mú lára rẹ̀ ó wà lórí ayélujára o lọ́dà mo ṣí àkíní yẹn ó lòun wá fá nǹkan ọmọkùnrin bàbá òun ó lòun gé
wọ́n ní kí Ọlọ́run fi sògùn owó wọ́n wá ní sọ ti rówó náà ó ní òun ò tí ì rówó pẹ̀ òun kàn ń lálàá pé owó yẹn ń sọ̀kalẹ̀ síbi kan ẹ wo sẹ́ǹsì sẹ́nà ò ní bí Ọlọ́run àwọn ọmọ yerú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé àdùhà ànábì ní àdùhà ó sayful mu'min gbogbo ẹ̀yin àfà pàápàá jùlọ lọ́dọ̀ tẹ̀ ní ẹ̀yin ọ̀dọ́ àfà wọn bá arúgbó yẹn Ọlọ́run tó bá wọn sí oníṣẹ́ tó ń ṣe ìjọba ń bẹ nínú wọn oníṣẹ́ ọ̀wẹ́ tó dẹ̀dọ́ sí àfáà náà wọn kánjú Ọlọ́run ti gbà fún wọn ṣùgbọ́n lóde tì ní ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ ọ̀dọ́ àfáà tó ṣe pé o ò níṣẹ́ kankan lọ́wọ́ o ti fẹ́ kọ́lé rẹpẹtẹ o ti fẹ́ gbọ́ mọ́tò ńlá wọn á ní kí ló ń ṣe àwọn akẹ́mi tẹ̀ ń tí ẹ̀ ń jẹ ẹsẹ̀ nu ibi tẹ̀ ń wọ̀ ibi tọ́lọ̀ ń bọ̀ fẹ́ ni. àdúrà ní Ọlọ́run ní wàlámù àkúnbídùn áhìkà rọ́bì ṣàkìyẹ náà nìkan lọ́ni èdè òun ní astajibu lakum ẹ pè mí ń dání lóhùn àwọn sì láṣàdéhùn tá à ní má déhùn ṣe àwọn olùpùrọ́ Ọlọ́run kò sàdéhùn rí kó mọ́ mu ṣe ó tún ní idha sa'alaka ibadi anni fa inni qaribu ìwà nábì táwọn ẹrù mi bá bẹ̀rẹ̀ rẹ̀ wípé èmi Ọlọ́run bo ni mo wà sọ pé mi Ọlọ́run mo súnmọ́ yín bí iṣẹ́ ṣe súnmọ́ ara ujibu da'wata ìsàdà àní kò sẹ́ni tí ó pè wọn Ọlọ́run tó wò ní dáhùn falyastajibu li ẹ̀ẹ́dẹ́mi Ọlọ́run náà ló nípa pé ẹ̀sìn gbà mí gbọ́ ẹ̀dúró tì mí ẹlẹ́kẹta náà ni pé àdúrà ní ìdààmú mèní tí mú mèní ṣe kì í ṣe oògùn kì í ṣe olè kì í ṣe jìbìtì kì í ṣe 419 lóde tèmi ká bẹ̀rù Ọlọ́run káwọn àfa wa àwọn olórí wa káwọn gan kọ́ tún ara wọn ṣe torí ẹni tó bá tún ara ẹ̀ ṣe ni ó lè tún ìsàlẹ̀ ṣe torí gómìnà nǹkan ṣe ń lọ yìí ojoojúmọ́ bá a ṣe ń wò ó tá a bá ní ó bàjẹ́ lénìí tó bá dọ̀la méjì ó tún kún lọ́túnla tó bá wá yá ìbínú Ọlọ́run lè dé o Ọlọ́run ní bínú sí wa o Ọlọ́run sì ní wàá nábì sọ fún wa pé tako fìtínátán látò sí mánàdínà náà sọ́dà mímú wọn kàn sọ ẹ bẹ̀rù fìtínà kan o ẹni tó sẹ́nìkan kọ́ ni ó jẹ́ ìyá rẹ̀ tí ìyá rẹ̀ bá dé o àti jọ oúnjẹ ń sìn o èmi ò mú ìjọba tí wọ́n bá ní nǹkan lé ọ̀sánjẹ́ òní níwáàsí mi kan ayé Jonathan ẹ ló lé ọlọ́mọba mo kúrò ìyẹn tún lọ ayé Buhari tó dé pé àríró eléyìí rí o ẹ fàdúrà gbé wọlé ẹ fẹ́ gbèlé jáde àwa ń sọ ń gbà náà pé tí bá ti pé ní àbá Tinubu ni wọ́n bá gbé ìjọba yẹn fún ni láìsí ìbá ti di 5,000 yẹ gbogbo ṣe àrípọ̀ ó ti wá dé. kì í dẹ́ ṣẹ̀ bí àwọn ará bíi kì í ṣẹ̀ bí àwọn olórí wa wọ́n ń gbìyànjú tiwọn káfàdúrà ràn wọ́n lọ́kọ́ lọ́ba ràn wọ́n lọ́wọ́ ẹ̀bí àwa wa gangan ni wáyé ni ó di túmù ó di náà Ọlọ́run tẹ́ ẹ bá gbé tiyín dé tẹ́ ẹ lẹ́ẹ̀ni tẹ̀lé tèmi ẹ̀ mọ̀ sẹ̀mí kí lẹ́ẹ̀ gbé dé ẹsẹ̀ ó di náà àwa náà gbé yàdé fẹ́yìn ọmọ ànábì Adam ìyàtọ̀ ẹ̀dá ń tọrọ náà ni ó ń dé torí pé àbẹ̀rù Ọlọ́run gbogbo ẹ̀ ti bàjẹ́ àfi ká látúnṣe nídìí kìrìsìtẹ́nì ẹ̀yin olórí ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ bẹ̀rù Ọlọ́run ẹ pé àwọn ọmọ ìjọ yín ọ̀pọ̀lọpọ̀ gọba àṣírí ti mùsùlùmí láàrin tiwọn náà oníjẹ́ òní ní láàrin pásítọ̀ kan ọkọ ọmọ yahoo ọkọ gbowó lọ́wọ́ ẹ̀ ọtún wá pa ọ wá rí mọ́lẹ̀ ṣọ́ọ̀ṣì ìgbà kan ní ẹ̀sùn òkèlè kan náà pépà ti ẹ̀gbẹ́ngbà náà ní ìlú kan mi ìrántí ìlú yẹn mọ́ tí wọ́n lọ mú pásítọ̀ kan sẹ́pẹ́ ní òkú yẹn mẹ́ta ni wọ́n wú nílẹ̀ ẹlẹ́ ṣọ́ọ̀ṣì ṣẹ́rántí gbà náà wọ́n ní kí ni àwọ̀rò sẹ́sì lẹ́ ń ṣe ni àmì ẹ̀mọ̀ ìlú yẹn wọ́n ní ó fẹ́ sáwọ́rò nígbà tó mú di ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ò ti ẹ̀gbẹ̀rù Ọlọ́run òun á gbẹ́lẹ̀ òrì mọ́lẹ̀ ọ̀pá òun ló fẹ́ máa wọ́rò tiẹ̀ àti máa ń wánu ṣọ́ọ̀ṣì yẹn wọ́n rò pé àwọn àdọ́dọ̀ pásítọ̀ ẹni Ọlọ́run kan torí náà ọ̀rọ̀ yìí ti àwọn abaláwo náà kò síbi tí ò dé kò síbi tí ò dé ẹ̀pàyànjáyé Ọlọ́run ni ẹjẹ́ àdìmú kápẹ́rẹ́ sọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́mọbìnrin sí wa ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. a kí àwọn bàbá wa ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa o ọ̀rọ̀ la gbọ́ yìí o torí pé ọ̀rọ̀ ńlá ni níbi tá a balẹ̀ ayé dé náà la bá yìí torí pé àwa la bá yé débi tó dé yìí ayé ò dédé débẹ̀ níṣẹ́ ọwọ́ wa ìwà ọwọ́ wa ìrìn wa àti irú ọkàn wa náà ló bá débi tó dé yìí tó ọ̀rọ̀ rẹ ti gbọ́ yìí kọ́lọ̀ ń dákun jọ nínú àánú ẹ̀ kọ́lọ̀ ń ṣíjú àánú wò wá ṣùgbọ́n ọ̀rọ̀ kù sọ́dọ̀ ẹ̀yin olórí ẹ̀sìn pàápàá jùlọ olórí ẹ̀sìn méjèèjì ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn kìrìsìtẹ́nì ọ̀rọ̀ kù sọ́rọ̀ ẹ̀yin olórí ẹ̀sìn
tó kó ta bá sọ pé ìjọba nígbà tó lórí ẹ̀sìn bá dáa ìjọba náà á dáa o tó pé olórí ẹ̀sìn tí ò dáa tóun náà fẹ́ gbowó lọ́wọ́ olóṣèlú ó fẹ́ gbowó lọ́wọ́ kínní tó bá ti mú wa òun náà ní lè sọ pé kí n tó ń ṣe ò dáa ṣùgbọ́n táwa bá lè dúró tọ́ lọ́hùn tá à ń sìn àwọn náà sá kò sí bí wọ́n fẹ́ lọ àwọn náà ní ìdí àdúrà wọ́n ní ìdí àtìlẹ́yìn àwọn àfa àwọn pásítọ̀ àlùfáà mọ́ṣáláṣí àti àlùfáà ṣọ́ọ̀ṣì so nítorí tọ́ lọ́hùn ẹ̀dá kan jẹ́ ká táyé ṣe ọ̀rọ̀ ó dàbí ọ̀rọ̀ olórin kan lánàá ó ní ẹ̀sọ̀ la bá nígbà tá a dáyé ẹ̀sọ̀ la bá nígbà tá a dáyé ẹ má jà ṣayé bá a ṣe báyé àbáyé bíi tá a bá dé yìí o àwa la súnlé ayé débi tó dé yìí ìrọ̀rùn la bá ń gbà tá a dáyé ṣùgbọ́n àwa la ń sọ ayé débi tó dé léni tó di ìnira mọ́ wa abẹ́lọ́hún kọ́lọ̀ ń dákunjọ kó ṣíjú àánú wò wá ẹ jẹ́ ká lọ sókè lọ́hún iléeṣẹ́ ys farm tábà padà wá dé kéto wá tẹ̀síwájú ọ̀rọ̀ náà tiẹ̀ tí wá gbọ́mọ léèyàn lọ́wọ́ gan àmọ́ ń ta fẹ́ sọ. ìgbà tuntun gba balẹ̀ agbọ́n mi ní í ṣe kọ̀ọ̀kan tó tó kọ̀ọ̀kan balẹ̀ agbọ́n dòní ó ti balẹ̀ gùdẹ̀ o. ys farms ti ṣàgbékalẹ̀ ìrọ̀rùn gbẹdẹmukẹ fún gbogbo olùgbé Ìjẹ̀bú Òde àtàgbègbè rẹ̀ pátápátá nítorí onírúurú ẹran àgbò tẹ́ ẹ bá fẹ́ pátápátá ló wà ní iléeṣẹ́ ys farms. ẹran màálù lóríṣiríṣi náà wà níbẹ̀. ayẹyẹ káyẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe ìṣílé ni ìkẹ́kọ̀ọ́ gboyè kíkọ́ṣẹ́ yọrí tàbí ayẹyẹ ìgbéyàwó bó ṣe ìtúnu àwẹ̀ tàbí fún iléyá. iléeṣẹ́ ys farms lẹ́tì oríṣiríṣi ẹran àgbò tẹ́ ẹ bá ń fẹ́ àti ẹran màálù ní owó tí ò gani lára. ẹ̀yin tẹ́ ẹ bá ń fẹ́ ẹran àgbò àti ẹran màálù lálábọ́wọ́dé ẹ máa bọ̀ ní ys farms. àwọn ẹran àgbò wa àti ẹran màálù wa kì í ṣe àwọn ẹran tó ti gbé kọ́lé àbá àwọn tó ti lárùn lára. àní ṣákàlà ara wọn dá opposite sẹ́yìkò osu campus ìkọ̀gbá ní ìlú Ìjẹ̀bú Òde la fi kalẹ̀ sí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 09026211702. ẹ tún lè kàn sí wa lórí WhatsApp náà 09026211702. èyí tẹ́ bá fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sí ys farm lórí ímeèlì yusuf752@yahoo.com ní ímeèlì wa. ní iléeṣẹ́ ys farms ẹran àgbò àti ẹran màálù ibẹ̀ ní ilé wọn wà. ys farms ìfọ̀kànbalẹ̀ yín ló jẹ wá lógún. What a wonderful world of Sure Clean detergent. Oh yes, you can have a clean and bright wash with Sure Clean. Sure Clean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean white and all colors, Sure Clean detergent makes you shine. As you spread it all, you can see the shine of Sure Clean brightness. Now, wear your smile with pride and nothing to hide. Sure Clean detergent makes your family clean and happy. Sure Clean detergent, happiness with every wash. ẹ káàbọ̀ láti lè ṣe ys farm torí pé níbi tí a bọ́rọ̀ dé yìí ọ̀rọ̀ tó tó gbomijé lójú èèyàn ni ọ̀rọ̀ tó tó kó àárẹ̀ ọkàn báyàn níbi tí ilé ayé dé lónìí kí ni tá a fẹ́ ṣe báwo la ṣe bára níbi tá a dé yìí pẹ̀lú gbogbo ìtàn tá a gbọ́ nípa àwọn tá a ná níbo làwọn bá dé ibi tá a bára níbi tá a dé yìí tó Ọlọ́run dákunjọ kó ṣàánú wa àsìkò ti lọ lórí ètò yìí ṣùgbọ́n kí n sáré sọ fún wa pé àwọn ọmọ màmá wa alájà Riskat Adétòrò Quadri èké alájà ara òkan mi àwọn náà tún fún wa ní eléyìí o léèsì ńlá ni pé ẹ ká fún àwọn tó fẹ́ fi ṣọdún ṣùgbọ́n mọ̀ pé léèsì aṣọ obìnrin ni obìnrin tó bá pè wọlé tó sì gba ìbéèrè pẹ̀lú ògo Ọlọ́run àfún wọn aláṣẹ àti odòlá iléeṣẹ́ ys farms iléeṣẹ́ ys farms akínyín púpọ̀ àlùyín lọ́gọ̀ ẹnu kọ́lọ̀n tó ti ń gbà fún yín kọ́lọ̀n dákun má padà lẹ́yìn yín láéláé ọmọdé ní kọ́lọ̀n dákun dà yín lágbà àlùbáríkà ẹ̀mí gígùn àláfíà tárísìkì tó pọ̀ kọ́lọ̀n dákun fi san yín lẹ́san olóore nígbà tá a lọ ní àná tá a lọ sí army barrack ní Iléṣe kódà ẹ̀wọ̀n pẹ́yìn tó bá fẹ́ lọ Yorùbá ní ajá tó bá rẹ ilé ẹkùn ni tó bá bọ̀ wọ́n ní ká kíkú ewu o a lọ sí army barrack lánàá láti lọ ṣe ìftọ́rù ìtúnu fún aláwẹ̀ ẹ̀gẹ́ bí mo sọ lórí ètò láàárọ̀ àná tá a lọ abọ̀ lóòótọ́ àbọ̀mọjẹ́ ṣùgbọ́n inú àwọn sójà yìí wá dùn débi pé kódà wọ́n fẹ́ lè máa ṣépè níbi tí wọ́n ti ń ṣàdúà wọ́n fẹ́ lè máa ṣépè fẹ́ni tó tún gbélé wa pé ẹ̀dẹ̀ ronú kàn wá láti inú gbòòrò ẹ wá bá ń bi tá a wà yìí náà láti wá tún wa lẹ́nu kékeré ni wọ́n pé o oúnjẹ yẹn 100 la plan dání 100 package la gbé dání
nígbà tá a máa dé mọ́ṣáláṣí tá a máa bá wọn bẹ̀ àwọn tá a bá ń bẹ̀ ò tí ju 30 lọ àbí there about o kí la kírun sí táwọn èèyàn ti rí pé kinní báyìí kábíyèsí bàbá kódà tó bá jẹ́ 500 gan kò lè ká wọn. Ó di bàràbàrà pẹ̀lú agídí pẹ̀lú gbogbo ẹni ẹ̀tọ́ ní àwọn ọmọ kéékèèké yẹn àwọn yẹn ò tiẹ̀ ṣe control inú wọn dùn ayọ̀ kún púpọ̀ gan torí pé tí aláṣẹ iléeṣẹ́ YS Farms tí wọ́n gbé fún wa lọ lẹ́nì kọ̀ọ̀kan ó ju eléyìí lọ pákéjì yìí wọ́n tún wá gbé oúnjẹ sínú ẹ̀ pẹ̀lú nǹkan mímu 100 package la gbé lọ 100 packs rather la gbé lọ lánàá so inú wọn wá dùn gan ayọ̀ wọn kún gan wọn ṣàdúrà wọn dúpẹ́ wọn fàdúrà ránṣẹ́ àwọn náà dúpẹ́ àkí wọn o wọn á sọ pé ẹ má dá wa dá báyìí o ẹ má jẹ́ kó pé náà àwẹ̀ nìkan ẹ tún máa wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà bẹ́ẹ̀ àwọn bẹ̀ sí ní gba nọ́mbà mi in fact mo wò pé ṣáwa yìí náà ṣá tó aláṣà àti ìrìlẹ̀ YS Farm jazakumullahu khairan jaza kọ́lọ́n dákunjọ kó bá san ilé san lórí kó bá dúpẹ́ fún yín èmi náà ti ní nọ́mbà àwọn ọ́fíìsà lọ́wọ́ nísìnyí o fọ́nà àwọn náà ń gba nọ́mbà mi give me your number give you mo dẹ̀ kò ṣe èmi yìí náà nísìn èmi halẹ̀ mọ́ èèyàn nígboro ṣùgbọ́n èèyàn náà gbọ́dọ̀ halẹ̀ mọ́ mi mọ́ nísìn bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ halẹ̀ mọ́ mi mọ́ nísìn torí pé náà adúgbòlò bàbá wa Alhaji Yusuf Adéwálé Ṣewu fajazakumullahu khairan jaza àsìkò náà dẹ̀ ti ń lọ ṣùgbọ́n mo fẹ́ ṣe ojú òpó sílẹ̀ fáwọn èèyàn láti pè wá wọlé kí n sáré sọ fún wa nípa iléeṣẹ́ Olúwaṣeun fún Mr. tí a ti lè ra gbogbo nǹkan tá a fi lè kọ́ṣẹ́ sí aṣọ fún àwọn tailor àwọn fashion designer àti àwọn nǹkan ṣeré ọmọdé aṣọ tòkè òkun bàtà báàgì fìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iléeṣẹ́ Olúwaṣeun fún Mr. tó wà ní Fìdípọ̀tẹ̀ níwájú NEPA ọ́fíìsì yẹn tàbí kẹ́kọ̀ọ́ wọn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 070-644-27939 iléeṣẹ́ Olúwaṣeun fún Mr. ni bákan náà ní iléeṣẹ́ The Bash Frozen Foods tó wà ní #1 Alhaji Latif Jogbo Street off Awoka nílùú Ìjẹ̀bú Òde tí wọ́n ti ń ta gbogbo frozen fruit pátápátá ẹja turkey chicken lóní ràn bẹ́ẹ̀ lóríṣiríṣi lówó tí ò gani lára tó sì jẹ́ ojúlówó ẹ lọ sí #1 Alhaji Jogbo Street ní Awoka nílùú Ìjẹ̀bú Òde tàbí kẹ́pọ̀ wọn sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 080-335-95545 iléeṣẹ́ The Bash Frozen Foods nìyẹn bákan náà ní iléeṣẹ́ Aqua Bash Water tí mo ní pé ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ni pẹ̀lú iléeṣẹ́ Aqua Bash Water ẹ lọ síbẹ̀ pẹ̀lú wọn láti lọ kó oríṣiríṣi omi inú ọ̀rá tá pè ní sachet water omi inú ike tá pè ní table water lára àràtúntà tàbí alágbàtà la fẹ́ jẹ́ tàbí afẹ́ lò nínú ilé wa oríṣiríṣi bẹ́ẹ̀ lówó tí ò gani lára lómi tó pójú owó tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú lábẹ́ àṣẹ NAFDAC tí wọ́n lù wọ́n lóǹtẹ̀ ẹ lọ sí #1 Alhaji Jogbo Street nílùú Awoka níjẹ̀bú Òde tàbí kẹ́kọ̀ọ́ wọn sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 080-553-07-993 iléeṣẹ́ Aqua Bash Water ni bẹ́ẹ̀ náà ni iléeṣẹ́ Mosotech phone and accessory torí pé ìwọ̀n bá àsìkò tó kù yìí náà mo fẹ́ ṣe ojú òpó sílẹ̀ fáwọn èèyàn iléeṣẹ́ Mosotech phones tó wà nílùú Ìjẹ̀bú Òde ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ibi tá a ti ń kírun ọdún tá à ń pè ní yídì yẹn òun náà ni ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dòwò pọ̀ láti lọ ra fóònù láti lọ ta fóònù fún wọn kẹ́ ṣe swapping tàbí kẹ́ buy now and pay later àbí kẹ́ tún fóònù ṣe àti bẹ́ẹ̀ lọ òtítọ́ ọnú àti ìwà ọmọlúwàbí tí wọ́n fi ń ṣiṣẹ́ ló jẹ́ kí wọ́n tayọ àwọn ẹgbẹ́ wọn ẹ lọ sílẹ̀ láti lọ bá wọn dòwò pọ̀ tàbí kẹ́ pọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 070-3672-5372 tàbí 080-7070-4844 iléeṣẹ́ phones Mosotech phones and accessory nìyẹn àwọn táwọn afẹ́ yan jákà Ramadan ti di 28 tílẹ̀ tòní bá ṣú mo ní ká lọ sí Abake Farms Limited tí ilé ọ́fíìsì wọn tó wà ní Ìgbẹ̀bà Road opposite Dípọ̀ Dínà Anglican Church ní ọ́fíìsì Abake Farms Limited ẹ lọ síbẹ̀ láti lọ mú àwọn gàrí tẹ́ fẹ́ fi ṣe jákà tàbí tẹ́ fẹ́ jẹ tàbí tẹ́ fẹ́ ràn ránṣẹ́ sáwọn èèyàn yín kódà tẹ́ bá fẹ́ ránṣẹ́ sókè òkun ó wà ní 5 kg 10 kg 20 kg 25 kg àti 50 kg ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dòwò pọ̀ ó dá mi lójú pé ẹ ní kábàámọ̀ tàbí kẹ́ ẹ pe Àbàkẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tàbí kẹ́ ẹ lo WhatsApp láti chat pẹ̀lú wọn 080-321-83161 nọ́mbà Àbàkẹ́ Farms Limited ni ẹ lè contact wọn lórí WhatsApp
ẹ lè pè wọ́n lórí phone directly ìyẹn tó bá ti rọrùn nù méjèèjì níparí ẹ̀ láàárọ̀ yìí òun náà ni iléeṣẹ́ isolate fabrics building tó wà ní ìlú Abẹ́òkúta ní Jídé Jones lókè ìléwó ní àdójúkọ Precious Pharmacy níbẹ̀ lẹ ti máa rí isolate fabrics building ẹ lọ síbẹ̀ wọ́n bá yín fi àwọn bead àwọn ìlẹ̀kẹ̀ tó máa ń tò sára aṣọ yẹn láwọn tó pójú owó láwọn tó rẹwà oríṣiríṣi kọ́lọ̀ pẹ̀lú design náà máa bá yín ṣe sí ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dòwò pọ̀ fìlà lẹ́yìn fẹ́ fi sí ni o tàbí bẹ̀rẹ̀tì ni o aṣọ lẹ́yìn fẹ́ fi sí tàbí nù borùn tàbí bóyá níbi ṣẹ́ẹ̀tì tẹ wọ̀ sọ́hùn tàbí blouse ni ẹ kàn fẹ́ fi ṣe design kékeré bíi flower àbóríṣiríṣi design ẹ lọ sí isolate fabrics building tó wà ní òkè léwó Jídé Jones nílùú Abẹ́òkúta tàbí kẹ́ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tàbí kẹ́ ṣáàtì wọn lórí WhatsApp bákan náà ni omi ẹ̀kan náà ni 07035806415 now bàbá wa a lù yín lọ́gọ̀ ẹnu ṣùgbọ́n ẹ jẹ́ kí n sáré ṣe ojú òpó sílẹ̀ torí pé mo mọ̀ pé kẹ́mi fi ìbéèrè yẹn sílẹ̀ sọ́dọ̀ àwọn ará alẹ́ kan bá mi béèrè lọ́wọ́ yín lórí ibi tí a ti mọ̀rọ̀ dé kó tó di pé ìbéèrè ìpè máa wọlé káàdì MTN tí mi rántí pé lánàá àti lò ní ọ̀dọ̀ àwọn ọ́fíìsà ní army barrack kódà inú wọn dùn mọ́ ò pé àṣọmọ Nàìjíríà bó ṣe wà lọ́dọ̀ àwọn ará àgbòrò mìíràn ló wà lọ́dọ̀ àwọn ti bí iná bẹ̀ pẹ̀lú uniform kálukú ń gbé fóònù pé no bíbí na mí tó bá ti jẹ́ ti kíní báyẹn ó ti yé yín so káàdì eléyìí Glo card 604024043399 Glo card ni 6040 2242 4043 399 iléeṣẹ́ látọ̀dọ̀ wọn wa alájà Balkis Ayọ̀mídé Lásìsì bẹ́ẹ̀ náà ni MTN card MTN 91 68 62 90 55 96 300 47 MTN card 9168 6290 5596 30047 now salamu alaikum ẹ ti wà lórí òpó. aleykum salaam wa rahmatulah. pàápàá kí lorúkọ yín láti bo orúkọ yín láti bo salamu alaikum ẹ dákun ojú òpó yẹn ò tọ́ ìṣẹ́jú méjì péré náà ló kù fún mi salamu alaikum. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. ta nìyẹn láti bo. asalaamu aleykum sa. ta nìyẹn láti bo kí lorúkọ yín láti bo lẹ ti ń pè. Muhammad Qasim ló ń sọ̀rọ̀ sà. Muhammad Qasim láti bo. láti Abẹ́òkúta ní sà. láti Abẹ́òkúta. láti Abẹ́òkúta. náà ó yá kí lẹ fẹ́ lórí ètò yìí kí lẹ fẹ́ sọ fún àfẹ́ béèrè. ẹ̀bùn náà la fẹ́ jẹ sa. ẹ̀bùn lẹ fẹ́ jẹ kí ni kókó kan tó fi bá a sọ̀rọ̀ láàárọ̀ yìí. kó tó lè rẹ̀ ní pé orí Facebook mo ti wò yìí ṣùgbọ́n ṣáàbì ò gbọ́dọ̀ ṣàbí pé ojúṣe imam nípa gbogbo kan tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa yìí tó nẹ́tíwọ̀kì yẹn ò fi bẹ́ẹ̀ dá lórí Facebook. kò fi bẹ́ẹ̀ ọ̀dà ọkọ̀ tí mo rí dìmú ní pé ṣá bí àwọn imam wa ṣe máa ojúṣe wa láti pé kí. láti tún àwùjọ ṣe nítorí àsìkò ojúṣe ìmáàmù láti tún àwùjọ ṣe níbi tó bàjẹ́ délé ni. ok afa Muhammad Qasim. hello sir. hello ṣé ń gbọ́ mi. ok mo gbọ́ ibà. téèyàn bá fẹ́ kírun súrátù Fatiha dandan gbọ̀n ni kódà bó jẹ́ náà fídà bó jẹ́ ọ̀rùn ọ̀yàn ṣé ń gbọ́ mi yé. ẹni tí a bá fẹ́ kí o.
tá a bá fẹ́ kírun bẹ́ẹ̀ni mo ní ọ̀rọ̀ yẹn ní káka fatia bẹ́ẹ̀ni sà. súrà wo ló yẹ pé lẹ́yìn fatia àwọn súrà márùn kan wà tó pé lójoojúmọ́ làwọn bí máa ń ka márààrún lójoojúmọ́ ẹ dárúkọ mẹ́ta fún mi nínú àwọn súrà yẹn. kúlúkú aláwọ̀ ení kúlú àwùjọ bá bìlì falak ó di méjì kúlú àwùjọ bá bìlì náà. ṣódà yín lójú ń tẹ́ ẹ sọ yìí. àwọn túbọ̀ tí wọ́n pé a lè kà lẹ́yìn èrò tó jẹ́ pé short tí. mo ní súrà ẹ̀gbọ́n mi yé súrà márùn-ún lànà bí máa ń kà lẹ́yìn fatia ó máa ka márààrún yẹn lójoojúmọ́ ẹ wá sọ mẹ́ta nínú márààrún tó ń kà lójoojúmọ́ yẹn kẹ wá sọ àsìkò tó ń kà ó yá pápápá àsìkò ti lọ mi ìfẹ́ já yín kúrò lórí òpó. àwọn túbọ̀ tí mo mọ̀ ó ní mo sọ yẹn bọ̀ sí ìmọ̀ bóyá òun ni ànábì máa ń kà kí n máa pa irọ́. mi ò tí ì ní mọ́tò bẹ̀ bọ̀ àwọn tí mo mọ̀ pé èèyàn lè máa kà òun lè ní sọ yẹn mi ò tí ì ní mọ́tò bíi tí. tèmi wá ń sọ yẹn. ok Alhaji Kosim láti lọ Abẹ́òkúta ẹ kí n fún yín ní package láti iléeṣẹ́ YS Farm màá fún yín ní package kan màá fún yín ní rice látọ̀dọ̀ ọmọ bàbá wa Bello Alaba Ọ̀kẹ́ Òkunláyà kóńgò méjì ló wà nínú rice yẹn màá fún yín ní àwo kan látọ̀dọ̀ màmá wa Alhaja Tawakat Ronke Shehu ní orúkọ bàbá wọn Alhaji Abdulrasheed ayélujára kọlọ̀ndàkùnbà àfọ̀rún kẹwọn ẹ pè mí lórí nọ́mbà mi 08031543333 lẹ́yìn ètò màá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe máa gba àwọn ẹ̀bùn yín fún yín bàbá láti lè ṣe YS Farm wọ́n ní ká fún yín nìyẹn màmá wa alájà Muibat Adéọlá Adams eléyìí látọ̀dọ̀ màmá wa alájà Tawakat Ronke Shehu ilé láti iléeṣẹ́ YS Farm wọ́n ní pé ká fún yín jazakumullahu khairan torí pé àsìkò bá wa sọ̀rọ̀ lórí ètò yìí pẹ̀lú ògo Ọlọ́run a máa lọ lẹ́nìí a tún padà wá lọ́la pẹ̀lú ògo Ọlọ́run ilal amam inshallah wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh. From the same stable of FA Global Services comes the Bash Oil. The Bash Oil and Gas with their ultra-modern mega station located at 85 Olukoko Street, Balogun Kuku Road, Ijebu Ode. Oh, what a wonderful world of SureClean detergent. Oh yes, you can have a clean and bright wash with SureClean. SureClean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean white and all colors, SureClean detergent makes you shine. As you spread it all, you can see the shine of SureClean brightness. Now, wear your smile with pride and nothing to hide. SureClean detergent makes your family clean and happy. SureClean detergent, happiness with every wash.